orí mi ń bá mi jà mo pò sàlẹ́jọ́ àṣé kò sóòsà tí bá ní jà láìsórí ẹni orí ló tá lásán bá ròkun mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí ẹ kú àmójúbẹ ẹ kú àmétíbà mẹ àṣà ọ̀pẹ lóko bẹ́ẹ̀ rí àánú Olódùmarè ní fi sílẹ̀ ẹ kú ìfẹ́ ọ̀hún ò ní fò lọ lágbára Ọlọ́run. well ọ̀rọ̀ kan ló tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ jẹ́jẹ́ l'Aláàfin lọ sí ìpínlẹ̀ Kwara ó lọ sí Ṣáó ó lọ Jẹ́bà oríṣiríṣi àwọn èèyàn wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́jẹ́ lọ ní tilé Ifẹ̀ jókòó kò pẹ́ni tí ń lo okó ọmọ roko kò pẹ́ni tí ń lo odò ọmọ rodò àfi dandan bọ́yọ̀ bá dárúkọ Ilé Ifẹ̀ àfi dandan báwọn ọmọ Ọ̀yọ́ bá dárúkọ Ọọ̀ni tilé Ifẹ̀. well ọ̀rẹ́ mi kan fi nǹkan kan sọwọ́ sórí ìtàkùn ayélujára àwọn èèyàn tó rí ló fi ránṣẹ́ sí mi ó kọrí a máa jẹ́ Abíọ́dún Ìṣọ̀lá olóríkì akọni n tó fi bẹ̀ lélẹ́yìí ẹ wá nǹkan mìíràn ṣe ní péèjì yín ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Aláàfin ẹ wá nǹkan míì sí Awíkonko. so mo wá ní bọ́yọ́ gbàgbé pórí tí yóò sùpó kì í jẹ́ kálá rẹ̀ ó yè ẹni tí ó jẹbẹ̀ sísàn bí wọ́n fún ní láyé ò tún ta mi sí because a ti gbé ọ̀rọ̀ ń dáàyè kan gbà kan a ti sinmi a ti já mi lórí ẹ̀ jẹ́jẹ́ mo jókòó mẹ́ wọ́n ní ń dákẹ́ mo dákẹ́ wọ́n láwọn ó pàrọwà sáwọn tó kù àwọn náà dákẹ́ mo bá retí rejúre mú etí di ṣeṣere károdò kásùn kí ni kára lé ọmọ wí kí ni kára lé ọmọ mu ọ̀pẹ́ títí aboyún kò kọjá oṣù 9 ọ̀sẹ̀ kínní kọjá ń ò gbọ́ nǹkan kan ọ̀sẹ̀ kejì eréfe ọ̀sẹ̀ kẹta ọlọ́bẹ̀ ọ̀sẹ̀ kẹrin mo wá ní lóòótọ́ lọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé àwọn ará bí kàn fẹ́ mú Awíkonko lọ́wọ́ dání ni kí wọ́n lè ráàyè ja ìjà tiwọn kò pẹ́ náà ni mo rí ọ̀rẹ́ mi Òpìtàn ilẹ̀ Ìbàdàn tó ní òun ṣe ìkówójọ oní mílíọ̀nù 5 náírà káwọn ó fi ralẹ̀ táwọn ó fi kọ́lé ìtàn torí pé òun ti ṣe ìtàn Ọ̀yọ́ Empire part 1 to 20 òun fẹ́ ṣe 20 to 35 káwọn èèyàn máa dáwó fóun mo wá ní nbọ tó bá tọ́ sí Táyé kò burú bọ́ bá tọ́ sí Kẹ́hìndé bó ń bá ń béèrè fún mílíọ̀nù 5 náírà èmi á sì béèrè fún mílíọ̀nù lọ́nà 50 náírà òun fẹ́ kọ́lé ìtàn èmi náà fẹ́ kọ́lé ìtàn Yorùbá ń tiẹ̀ ìtàn Káàárọ̀ Oòjíire bí ń tọ̀dọ̀ mi so eléyìí ń lọ lọ́wọ́ ni mo rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Aláàfin lọ Jẹ́bà Aláàfin ò lọ Jẹ́bà àwọn kan ló yẹ k'Aláàfin ó gbàṣẹ lọ́wọ́ Emir àti Ìlọrin àwọn kan ní ó yẹ k'Aláàfin ó gbàṣẹ àríyànjiyàn àwíyànnu àwíjàre káàkiri eléyìí ò nítumọ̀ dàbí alára nítorí nítumọ̀ ń bẹ̀ ni pé kí ni purpose Aláàfin lọ sáwọn ibi tó lọ kí ló ti Aláàfin nídìí wọ́n sọ reason t'Aláàfin fi ń pààrà Jẹ́bà tí ń pààrà ibi tó lọ tí ń wá ọ̀rẹ́ àpàpàǹdodo káàkiri n tó ṣokùnfà Aláàfin tó lọ Jẹ́bà ó náà ní pé kọ́lọ́hún jẹ́ bàbá wa tí ń bẹ ń Jẹ́bà kí wọ́n dàgbà kí wọ́n dògbó kí wọ́n fọwọ́ páwó kí wọ́n fòrìgì jòbè kábíyèsí ọba tìlú Jẹ́bà
bẹ́ẹ̀ bá lò gba ọdún lórí àpèrè àwọn baba ńlá yé ní ni. àwọn calculation tí àwọn kọlọ̀ràn sí ọ̀rẹ́ òjijì yìí ọmọ wa wọn ni pé bí bàbá òun bá dàgbàdàgbà tó dògbú tó lọ bí àgbáre bí wọ́n bá fẹ́ dádé níjẹ̀bà yóò lè jẹ́ aláàfin ní ọ̀wà adé ládé. ṣe mọ̀ wípé tí ẹ̀rin ilé Ọọ̀ni tilé Ifẹ̀ ńlọ́lọ́rì dí ẹlẹ́rìn ẹ̀rin ilé ládé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. so àbí lọ́dún tó lọ nínú oṣù kọkànlá ọdún tó lọ. so now ìyẹn túmọ̀ sí pé gbogbo ibi tí Ọọ̀ni bá ti rìn sí lálàáfin máa ń fẹ́ rìn sí ní tí Ọọ̀ni bá ti ṣe lálàáfin náà máa ń fẹ́ ṣe. bẹ́ẹ̀ bá sì gbàgbé ìlú ẹ̀rin ilé ìtàn tí ò sókùnkùn ni ẹni tó tẹ ẹ̀rin ilé dó ajé ó yé wa wípé ọba lòfò gbogbo dirin ni ńlọ́tẹ̀rin ilé dó ńgbà tí wọ́n lè kú olóyè àpèrè ń fẹ̀ ọgbẹ́ni ó ti dàgbàdàgbàdàgbà ó ti gbogbogbò sọ fẹ́ dirin ni kú olórí àpèrè ẹlòmíì fẹ́ jọba ọ̀rọ̀ dàbí ìgbà tán bá yan Inspector General of Police tí wọ́n yan Chief of Defence Chief of Army Staff àbí nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti dé ráǹkì yẹn tàbí tán ti súnmọ́ ráǹkì yẹn náà ni máa ń wù pé kórìí tàwọn náà sì jẹ́ IGP bóò ní ìbá ṣe dùn tó wọ́n mọ̀ gbàdúrà àṣìṣe fún Inspector General of Police ti ń bẹ́ńbẹ́ báwọn subordinate ẹ̀ àwọn AIGs àwọn deputy Inspector General bí nǹkan tí wọ́n bá ń rẹ́rìn sí tí wọ́n ń pàtẹ́wọ́ fún lo and behold òun gangan nínú ọkàn rẹ̀ mọ̀ wípé àtẹ́wọ́ tí ò dénú ni toró náà ti rorú ẹ̀ sáwọn tí ń bẹ wájú ẹ̀ rí ni Yorùbá fi pé orí adẹ́tù ń pètè àrán orí adáràn ń pètè ọba kò sẹ́ni tí a gbé gẹ̀ẹ́sì tí ò ní sọ̀pàkọ́ lù kí kò sẹ́ni tí nǹkan rí kì í wù. now ká tó sọ̀rọ̀ púpọ̀ ṣé gbàgbé pé mo ká àpilẹ̀kọ kan nípa àwọn Ìlọrin Emirate Youth Development Association tí wọ́n ní kò tọ́ sáláàfin láti wọ̀ pínlẹ̀ Kwara láì gbàṣẹ lọ́wọ́ Emir àti Ìlọrin àwọn ẹgbẹ́ kan náà wá fún ọ lésì lẹ́yìn ẹ̀ á wá béèrè lọ́wọ́ ara wa pé bóòlọ̀ ní ṣe tó ìfọbajẹ lẹ́rìn ilé n ó lo picture díẹ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́rìn ilé níbi tí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ tó ti fi wọ́n jọba ń bẹ̀ tó ti fi ẹlẹ́rìn ilé jọba tó dádé fún ẹlẹ́rìn ilé ẹ máa wo uniqueness mo rí ibìkan tó bá kan ti ń dèèyàn ládé tí ń ṣe bí ìgbà tọmọ tá bá ń sáré gba nǹkan ní ti fìlà lórí ọba ń gbádé sókè orí kodoro kò sẹ́ni tí rí àtàrí ọba mọ́ lọ́jọ́ gbadé láyé àtijọ́ bá fẹ́ gbadé wọ́n ti gbé ọba wọ́n ti gbadé fọ́ba lójú wa rí láìmọye ìgbà bó ni wọ́n ṣe fìlà tí wọ́n ń pè lórí ògbófo ni máa ń wà lórí ọba orí ọba kì í rí kodoro kì í ṣe pàmò wá wo orí kábíyèsí ń dán sàn án lọ́ọ̀kan bíi gba bára orí ọba wọ́n máa dé orí ògbófo yóò dé fìlà mọ́ tàbí kó dójú orí ògbófo nìkan ni yóò dé wá sí gbangba orí ògbófo yẹn ni wọ́n máa gbé adélé lórí. now ẹjá kọ́kọ́ ka àtẹ̀jáde ọ̀hún then kí n wá ka àtẹ̀jáde kejì kí n wá play fídíò tí ọmọ ẹranko pàpà ńlá gígbọ̀nà báńgì tó ń play síta tó fi síta ntọ́kàn níbẹ̀ yóò sọ fún mi o and again ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo kí n pẹ́ kó àmójúbẹ̀ kó àmì tí bá mi ẹnìkan ò ní mọ̀ sọ̀tàn Ọ̀yọ́ empire part 1 to 35 kẹ́ ká fọkàn sí pákákan dọ̀rọ̀ àkókò gbọ́wọ́ lẹ́rán bó bá jẹ́ wípé ọ̀nà àtijẹ náà ni ẹ̀já jọ fílẹ̀ bẹ́ẹ̀ Barrister náà lọkọrin kan bó bá ṣe pé sàjẹ lórí ayé ẹ jẹ́ ká jọ máa kọ́ ò pàǹpàǹpàǹpàǹpàǹ. Ìlọrin Emirate Youth Development Association knocks Aláàfin of Ọ̀yọ́ insists Emir of Ìlọrin must be informed before any visit to Jeba. Shao. The Ìlọrin Emirate Youth Development Association IEYDA has strongly criticized the recent visit of the Aláàfin of Ọ̀yọ́ to communities within the Ìlọrin Emirate, describing it as a clear violation of established traditional protocols. The group specifically pointed to the Alaafin's visit to Shao and Jeba in Moro local government area, alleging that it was carried out without prior notification or approval from the Emir of Ilorin. In a statement signed by its national president, Alhaji Mohammed Uthman Jagoma, the national publicity secretary, Alhaji Abdullahi Abdulfatai Oloyin,
which was obtained by Kwara NG, stated that the IEYDA condemned what it called a disregard for the authority of the Emir of Ilorin, who also serves as chairman of the Kwara State Council of Emirs, Obas and Chiefs. So bí ròyìn ṣe gbé jáde nu now ẹja wá wo òdì kejì ìròyìn tó jáde. Group condemns criticism of Alaafin's visit to Yoruba communities in Kwara. The Southwest Security Stakeholders Group SSSG n tí mo ń bí mi nù ni pé àwọn ẹgbẹ́ ìranù kan ẹgbẹ́ rádaràda kan ó kàn déédéé kóra wọn jọ nínú yàrá kan wọ́n sì sọ pé àwọn represent the whole Yoruba people àbí ńgbà tí wọ́n bá pèrè ní Southwest táwọn ò dẹ̀ mọ̀ wọ́n tí wọn ò dẹ̀ nípa tí wọn ò nípa kankan tán kó tá àgbọ̀n pa wọn rí tó kàn jẹ́ pé tán bá fẹ́ sọ̀rọ̀ nípa Aláàfin náà tó máa jáde ńbo lẹgbẹ́ yìí wà ńbo lolú ilé ẹgbẹ́ wọn ńbo náà fìkàlẹ̀ sí ńbo làwọn ọmọ ẹgbẹ́ jókòó sí gbogbo àwọn kan wọn ló wà at stake. ní ṣe pé èèyàn kan ó kàn déédéé lọ rẹ́gísítà nonsense kínní kan àwọn kan ó kàn déédéé kóra wọn jọ lẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ kan wọ́n rẹ́gísítà kínní kan àbọ̀n lè má rẹ́gísítà ẹ̀ gan wọ́n dẹ̀ wọ́n pera wọn lẹ́gbẹ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní represent Nàìjíríà àwọn bẹ̀rẹ̀ sí ní represent Yorùbá ẹ máa bẹ̀rẹ̀ sí ní represent ethnic tí ò ń ṣe èèyàn kékeré ló kóra wọn jọ pọ̀ bẹ́ẹ̀ níbi téèyàn 30 to 50 million ti wà tán ti jọ́ mọ ẹ̀yà yẹn ta ló rán wọn ṣẹ́ ẹ má bínú jàre. The Southwest Security Stakeholders Group SSSG has condemned in strong terms recent statement made by the Ilorin Emirate Youth Development Association IEYDA regarding the visit of the Alaafin of Oyo Oba Bimbola Akeem Owode I to Yoruba communities in Shao and Jeba, Muru local government area, Kwara State. The group, which is a coalition of over 14 security groups across the Southwest region, tẹ́ bá jẹ́ security groups tí wọ́n sì ń jiyàn gbé ní Kwara State tí security group mẹ́rìnlá tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí ẹ get out now ẹ lọ wá bí jókòó sí security groups kì í gùdù lórí write up wọ́n máa ń gùdù nínú action láti mọ security group kì í ṣe nínú write up ẹ get out kẹ lọ wá bí jókòó tẹ́ẹ̀ bá níṣẹ́ kẹ lọ wá ṣẹṣẹ. So you are not representing us, you are representing your family àti ìdílé yín nìkan because àdá kankan mọ̀ nínú àwọn ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rìnlá àmọ́ OPC àmọ́ Àgbẹ̀kọ̀yà bọ́ àdá kankan mọ̀ nínú yín. The group, okay, it's noted that their objections to the Alaafin's visit lack historical accuracy and undermine the unity of Yoruba traditional institutions. Ọba Yorùbá wo ló wá wà united. In a statement by his public relations officer Ìrètí Adéwọlé, the SSSG emphasized that the Alaafin's visit is a legitimate cultural engagement with communities historically linked to the old Oyo Empire, reflecting deep ancestral ties that predate current administrative boundaries. Ìyẹn ti túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ yìí pátápátá ọmọ Ọ̀yọ́ ni wọ́n. The group noted that the Shao and Jeba people migrated from the original old Oyo Empire. Tá ń sọ fún yín bẹ́ẹ̀. Bí bá sọ̀yọ́ wọn ti wá ń kọ́. It's added and bí kí Aláàfin wò láti ẹjọ́ yìí Aláàfin àná kí ni wò láti ẹjọ́ yìí tó fi jẹ́ pé 13 years ago or so ni wọ́n ti san salary fọba Jẹ́bà gbẹ̀yìn kí ni pàtí Aláàfin àná kí ni pàtí Aláàfin òní. It's added that regardless of this development, the people of Jeba remain descendants of Oyo and remain subjects of Aláàfin. Can you imagine? Remain subject of Aláàfin. Ṣé old Oyo Empire la tún wà ní? Àwọn àtọ̀yọ́ òjò símbì kan náà mọ́ Ọ̀yọ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́ Ṣàwọ́ àti Jẹ́bà wọ́n wà nípínlẹ̀ Kwara Ṣàgbàlagbà gan lè tòkè Ògùn wá kọ́ mọ́ wá ṣe múgùgùn lálẹ́dẹ̀ Ọ̀yọ́ ńgbà wo ni wọ́n dá wọn ìlú wọ̀nyí sílẹ̀. bó náà ṣe wá jẹ́ subject Aláàfin nígbà wo sígbà wo. They said and echoed Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Katunga wọ́n ti ẹ̀kọ́ Katangua kọ́ Òkìrìkà ni Ọ̀yọ́ Katunga Ọ̀yọ́ síbí padà kátún dá Ọ̀yọ́ sílẹ̀ síbí padà ni kì í ṣe Katangua. And Ọ̀yọ́ Básítà are the names given to the old Ọ̀yọ́ Empire, and this journey is not more than 20 minutes to Jeba. On the other hand, Ìlọrin, where the emir lives, is about an hour journey to Jeba, but abẹ́ territory emir Ìlọrin ni wọ́n wà torí Kwara State wọ́n wà. Aláàfin Ọ̀yọ́ gan ò lè dáṣẹ pa nípínlẹ̀ Ọ̀yọ́ yóò sì máa lọ pàṣẹ nípínlẹ̀ Kwara.
so ẹ ti mọ̀ páwọn ẹgbẹ́ yìí wọ́n wà bias wọn ò dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń sọ torí páwọn yóò ti fi àtẹ̀jáde síta lẹ́wọ́ aràn kankan lẹ́ran san apá lẹ́ńtò nǹkan tí ò ní di papọ̀ mọ́ra wọn. Shao has been in existence long before Ìlọrin. Shao ti wà síwájú Ìlọrin táwa lọ dálẹ̀ síwájú Ìlọrin. àǹkí ló dé táwọn tó tẹ̀ lọrin dó tó wà nílọrin tí wọ́n tá a pè lọ́mọ Ọ̀yọ́ kí ló dé tí wọ́n kọjá àyànyà gbogbo bẹ̀yẹn tí wọ́n rìn jìnnà kọjá Jẹ́bà tí wọ́n wá síbi tó jẹ́ more than 1 hour distance sí Jẹ́bà ká tó máa sọ pé Ọ̀yọ́ lé kí ló tán fẹ́ràn ní àríbẹ́ kí náà wá káàkiri kí ló bọ́ sọnù lọ́wọ́ wọn. So in existence before Ìlọrin and is therefore older than Ìlọrin. Ìlọrin itself was founded by Ládẹrin who gave back to Pàṣẹ. Pàṣẹ gave back to Àlùgbìn. Olùgbìn ni wọ́n kọ Àlùgbìn ni. Ọmọ Àlùgbìn fòòsà ọmọ Àlùgbìn fòòsà jò. Who in turn gave back to Àfọ̀njá who became the modern leader of Ìlọrin till 1824. Now tá a bá wo bẹ́ẹ̀ dáadáa Ládẹrin nìkan kọ́ lọ́kọ́kọ́ dé Ọ̀yọ́ lọ́kọ́kọ́ dé Ìlọrin. Ọba Òjó Oníṣekúṣe àti Ẹ̀míọlá ló ń wá láti Ìlá níbi tójó Oníṣekúṣe ti wá mi rántí ìlú ẹ̀ mọ́ ṣùgbọ́n òun padà kúrò nílọrin ó súnmọ́ tòsí ọ̀nà Ọ̀fà ló ti lọ padà tẹ̀dó sí mọ́sọ̀tún Òjó Oníṣekúṣe rí gbèdì tán fi ń pè ní Òjó Oníṣekúṣe Òjó Aburúmọ̀kù gangan ńlọkọ rẹ̀ kó tó di pé wọ́n padà yórúkọ ẹ̀ sójó Oníṣekúṣe wọ́n ní a máa bá wọn mọ wọn wíwí inú rẹ̀ dàpọ̀ bí wọ́n ṣe sọnù o. So Ládẹrin, Pàṣẹ, Olùgbìn, Àlùgbìn, and Àfọ̀njá are all descendants of Ọ̀yọ́ till today. If you go to Ọ̀yọ́, they all still have compounds there. We therefore find it difficult to understand why the Aláàfin will have to seek permission to see his subjects in Jẹ́bà and Ṣàó, the group said. Now, ẹ gbọ́nú ọ̀rọ̀ wọn. Wọ́n tí èèyàn bá dé Ọ̀yọ́ nìsín yóò rí agboolé àwọn Ládẹrin ńbẹ̀ yóò rí agboolé àwọn Àfọ̀njá ńbẹ̀ yes àwọn èèyàn tó ń jáfọ̀njá pọ̀ ní Ọ̀yọ́ gangan pàápàá jùlọ láwọn ọ̀ràn Ọ̀wọ́ Adé nǹkan yìí wọ́n pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n n tó ń kọ èmi lóminú nípa àwọn tó kọ kínní yìí àwọn tó kóra wọn jọ ọmọ Ọ̀yọ́ nìkan ni wọ́n because bí ó bá jẹ́ bẹ́ẹ̀ bóun náà ṣe mọ̀ wípé wọ́n lágboolé ńbì kan kí ló dé tán sọ̀rọ̀ Ìbàdàn bẹ́ẹ̀ kí ló dé tán sọ̀rọ̀ Kiri bẹ́ẹ̀ kí ló dé tán sọ̀rọ̀ Apòmù bẹ́ẹ̀ kí ló dé tán sọ̀rọ̀ Ọ̀wọ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé wọ́n ní mission. Describing IEYDA's claims and other similar comments as, and I quote, misinformed, historically flawed and unnecessarily provocative. The SSSG stressed that expecting the Aláàfin to seek permission before visiting these communities is unreasonable and disregards established traditional hierarchies. Now, hierarchies wo ni ó wà ń bẹ̀ because jẹ́jẹ́ ni Emir Ìlọrin dúró tí Aláàfin kò lọ́yọ̀ọ́ tó wá sọ́dọ̀ rẹ̀ tó wá wórí fún tó wá sọ́dọ̀ rẹ̀ tó wá tẹríba fún hierarchy wá dà ń bẹ̀ wọn ṣe fẹ́ rèétí Aláàfin ju Emir Ìlọrin lọ ni lónìí torí pa jẹ́ kó yé pé ọ̀pọ̀lọpọ̀ Aláàfin ló jẹ́ tí wọ́n lọ wé láwà ní Ìlọrin. So what are you talking about? It called on the Emir of Ilorin to prevail on all unit organizations, including IEYDA, to exercise restraint and focus on fostering unity and development rather than promoting decisive rhetoric. Ẹja béèrè lọ́wọ́ àwọn òpònú tó kọ̀rọ̀ yìí jáde. Wọ́n pe ipa mélòó ni Aláàfin Ọ̀yọ́ ti kó lórí àwọn tí ń sọ nonsense lórí ìtàkùn ayélujára sí Ọ̀ọ̀ni, sọ́lọ́wọ̀, sólúbàdàn, sí gbogbo àwọn ọba aládé ńlẹ̀ káàrọ̀ òjèrè. Mélòó l'Aláàfin ti pè wọ́n papọ̀ ló ti pè wọ́n rí pé ẹ stop ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dá àìrágbà fín kò yẹ ká mọ ara àwọn ọba aládé fín. Ìwà ló fún yín ní ìdánilójú pé Emir máa descend so low láti mọ̀ pa àwọn youth pé kán mọ̀ ṣe rightful things wọn. Because Emir ò deserve respect àbí so Emir ló máa sọ fún pé àyín táwọn youth ti ṣe yẹn ọ̀dà Aláàfin ní freedom ńgbà t'Aláàfin ò déédéé ní freedom láti wọ Kwara State wá ńgbà tó fẹ́ wá rí Emir ẹ lọ jókòó. The group stressed the importance of mutual respect, historical truth, and peaceful coexistence among the diverse communities in Kwara State. They said, and I quote, "The sort of security threats that have befallen Yoruba-speaking communities in Kwara State is enough for any traditional ruler,
in Yoruba land to visit them because they are really living in fear. So àbẹ̀wò ọba nílẹ̀ Yorùbá, àbẹ̀wò ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni ó wá mú kí ìjínigbé ọmọ ṣẹlẹ̀ mọ́, ni ó mú kán mọ́ kọlù wọn mọ́, àbí proper security measure. Níta ẹgbẹ́ra yín group security ló yẹ kẹ́ kóra yín jọ. Kí ni measure tẹ́ fi ń jẹ́ security group? Kí ni ipa yín lẹ̀ Káàárọ̀ Oòjíire? No, yẹn ti jìnnà jù. Kí ni ipa yín àti position yín nínú ìlú tẹ́ represent? Then ẹ má wulẹ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ má lọ sí ìpínlẹ̀ Oǹdó, ẹ má lọ ìpínlẹ̀ Èkìtì, ẹ má lọ ìpínlẹ̀ Èkó, ẹ má lọ ìpínlẹ̀ Kwara, ẹ má lọ ìpínlẹ̀ Ògùn, ẹ lọ ìpínlẹ̀ Kwara níbi tán ti ń jí ọba gbé, tán ti ń kó àwọn èèyàn bí ọmọ yẹndẹyẹndẹ, tán ti ń kọlu ilé ìjọsìn. Ẹ kó security group yín lọ bẹ̀, ẹ lọ dènà rẹ̀. Wáì tó wá jẹ́ pé lóye Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ń pè bí kò wá gbà wọn kalẹ̀, àwọn Fúlàní ti fẹ́ jí àwọn gbé tán. Ńbulẹ̀ yín wà, ńbulẹ̀ ẹgbẹ́ yín wà, ẹgbẹ́ 14 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́sàkórajọ, at least èèyàn tí ó wà nínú ẹgbẹ́ kan wọ́n sàtò 10 bó bá jẹ́ pé 10 lẹ́gbẹ́ 14, that is 140 people. Mélòó wá làwọn darandaran àbáwọn ajínigbé tí ń wọ Kwara, mélòó ni wọ́n tó 100? Àwọn tí ń da Kwara láàmú wọn tó 100, wọ́n lé tó 100. So ẹ lọ wábì kan jókòó. They said, and I quote, Kwara State is not being run by an emperor from whom you will have to seek permission before you can see a fellow traditional ruler or visit communities in his domain. In cases where the movement of someone is capable of posing security threats to a community, it is not the job of traditional ruler to stop such a person. It is the job of the security agents. Can you imagine? If the emir is coming to visit any monarch in Oyo State, it doesn't need the clearance of the Alaafin. Or if the emir is coming to Lagos to visit any traditional ruler, it doesn't need the clearance of the Oba of Lagos. So the youth who are behaving like Fulani irredentists should be very careful. Their arrogance should be stopped. All provocative utterances should also be stopped forthwith. The SSSG added. Orí yín ò pé tí gbogbo àwọn kan yẹ bá máa stop, gbogbo tí ń tọ̀yọ́ wá náà kó náà ó stop. Mo wá ní mo fẹ́ play fídíò òpónú kan láàrin àwọn ọmọ Ọ̀yọ́ akólòlò báyìí ni àgbọ́mọ̀gbọ́tán èdè ìyọ lẹ́nu. Ńgbà tí mo tún wá rí pé ọmọ kékeré ni òye kọ́bọ̀ kò yé. Ńgbà tí mo tún wá study dáadáa mo rí pé àbíkú àlòkù ọmọ Fúlàní ló máa jẹ́. Àwọn ọmọ tí ìníran yẹn ni àwọn ọmọ tó yẹ pé ìyá wọn kàn bí wọn kalẹ̀, àwọn náà máa ń pè lọ́mọ àbí ìpabẹ́. Ìyá wọn kàn bí wọn kalẹ̀, wọn kàn dà wọ́n ta, ẹ̀rì máa tọrọ oúnjẹ tẹ́jẹ, ẹ̀rì máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn. Irú ọmọ bẹ́ẹ̀ lọ́mọ yẹn. Màá play fídíò ẹ̀, yín náà máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ẹ rí pé òpònú ni. Ṣùgbọ́n ká tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ẹ jẹ́ kí n sáré yá ìṣẹ́jú méjì lò nínú ìṣẹ́jú yín. God bless you. Àánú Olódùmarè ní fésílẹ̀ mò ń padà bọ̀. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí à ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún, tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra. Ó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder
làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Á tọ́jú yín, gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Adájọ́ Mọ́tàsí asọ̀rọ̀ mọ́yẹ̀ bọ́ bá sọnù ẹja wá. Mo wí lẹ́ẹ̀kan mo ní ọmọdékùnrin kan kéńkélé báyìí náà ni o. Yorùbá ní ẹni tó fọmọ rẹ̀ sílẹ̀ tí ọ̀kọ́ olóko ẹṣin ní ọba àyàn mẹ́bọ. Inú bíbí wọn sí Ọọ̀ni gangan ò yé mi. Wẹ́ olórí burúkú kìí fẹ́ràn olóríire. Bó bá fẹ́ mọ̀tá, bó bá fẹ́ mọ àwọn ọlọ̀tẹ̀, ìwọ sá máa ga sí lójoojúmọ́. So wọ́n máa sọ̀rọ̀ rẹ káàkiri ni. Pápápá kí mọ́gbà kó yẹn já gbọ́rọ̀ tí olórí burúkú ọmọ yẹn sọ. Ó ní Yorùbá ọ̀tẹ̀ àbòsí kèéta ló fi tọ́pìkì ìntọ́sọ. Ẹ já gbọ́. Kí ni sí àwọn àbókí àtàbọ̀ rẹ̀ tẹ́ ń wò yìí? Ìkan nínú àwọn. Ẹ̀mí àti Ọọ̀ni ló jókòó papọ̀ tó ń sọ yìí o, àbókí àti abọ̀ rẹ̀ ó ní kí ni iṣẹ́ wọn. Ọ̀yọ́ ni mo ń taná wọ́rọ̀ o, ẹ mọ̀ gbọ́rọ̀ nísìnyí o. Àwọn Yorùbá ṣe kinní kan, wọ́n gbé pósìtì kan síta. Wọ́n sọ pé àwọn àwùjọ kan ní Jẹ́bà, wọ́n ní o, àwọn àwùjọ kan ní Jẹ́bà, wọ́n ṣe mítìn pẹ̀lú Yorùbá Nation. Wọ́n wá pe Aláàfin Ọ̀yọ́ dá sí i. Mítìn yẹn wá ń dá lórí wípé wọ́n fẹ́ wó ìjọba Emirate nílọrin, láì wọ́n fẹ́ wó ìjọba Fúlàní tí ń control nílọrin. Ṣé ń gbọ́ nǹkan tí ó ń sọ? Ó ní wọ́n pe ìpàdé àwọn èèyàn kan. Ó ṣe mistake láti sọ pé Yorùbá Nation. Torí as far as we are concerned, bẹ́ẹ̀ ni Yorùbá Nation ọba wù kìí ṣe Ìlọrin ní ó ti wù, kìí ṣe Kwara State ní ó ti wù. Jẹ́rìí pé ọmọdé òmùgọ̀ ń pè lẹ́fọ̀ọ́, kódà kò tún pè lẹ́fọ̀ọ́ lásán, lẹ́fọ̀ọ́ àjẹfọ́ wo ni. Now
ó wá ní wọ́n pe Aláàfin síbẹ̀ làlórí ìpàdé wọn ní ọ̀nà bí wọ́n ṣe fẹ́ bi Emirate Emir Ìlọrin wó. Òye sì yé mi pé kò sí àgbà ọba tí ó wà nírú ìpàdé bẹ́ẹ̀ wọ́n fẹ́ bi Emirate Emir Ìlọrin wó, wọ́n tún wá máa ṣèpàdé ọ̀ ní ìpínlẹ̀ Kwara. Does that make any sense? So àlejò pàtàkì tí ó wà nírú bẹ́ẹ̀ Aláàfin ni yóò wá jẹ́. Tẹ̀rí kó àwọn ọmọdé ọmọ nǹkan kan wọ́n kàn ń yanu ọ̀rọ̀ ń jáde ni, wọ́n kàn ń gbé tí òkèlú ti sàlẹ̀ lásán ọ̀rọ̀ sì ń bọ́ lẹ̀ ń bẹ̀ ni, wọn ọmọ nǹkan kan wọn dẹ̀ mọ implication nǹkan tí wọ́n ń sọ jáde. Ṣùgbọ́n torí pé ó fẹ́ bú Ọọ̀ni, ó fẹ́ fi Sultan Sokoto kọ́ Ọọ̀ni lẹ́sẹ̀, ó fẹ́ fi kọ́ lápá, ó fẹ́ fi kọ́rọ̀ sọ, kò mọ̀ pé àwọn nǹkan tó ń sọ gbogbo ẹ̀ ló nítumọ̀ àtòwúra. Ẹ já gbọ́rọ̀ síwájú. mo wá ṣe póòsì kékeré kan gbà yẹn, mo gbé síta, mo kọ́ àgbé fídíò yẹn wá níta. mo ní níjọ́ tí wàhálà bá ti dé, ìjọ́ tẹ́ bá ti fẹ́ fa wàhálà, tẹ́ fẹ́ dá wàhálà alẹ́, níjọ́ ẹ̀ lẹ́ mọ́ rí Aláàfin gẹ́gẹ́ bí olórí ọba. bóyá tẹ́ bá ti fẹ́ jẹ tọ́kì, jẹ chicken pẹ̀lú pírẹsidẹ́ǹtì, yẹn pa agbádá, ṣe fàájì pẹ̀lú pírẹsidẹ́ǹtì, ìgbà ilẹ̀ mọ̀ pé aláṣọ funfun kan bẹ lábúlé kan lọ́sùn ní ìyàbọ̀ rẹ̀ tí ń ṣe ọ̀rẹ́ fún Àbókí. Now ó ní bí wọ́n bá ti fẹ́ fa wàhálà wọ́n máa ń rántí Aláàfin. As far as I'm concerned, láì bu ẹnu kí n tó sọ, Aláàfin tèmi ń rí yẹn ṣe solution sí any problem nílẹ̀ Káàárọ̀ Oòjíire. He doesn't know how to talk. He doesn't have any experience. He lack the charisma láti command, láti control. Ọmọ primary school mi lè sọ̀rọ̀ dáadáa jà Aláàfin lọ. Àgbékalẹ̀ ò sí, àwọn èèyàn lè máa bá gbé àgbékalẹ̀ ọ̀rọ̀. So with that kò lè solve problem kankan lè Káàárọ̀ Oòjíire. Sorry àbúrò, kò síbi tí wàhálà ti lè ṣẹlẹ̀ tán ti lè pe ẹni tí ọmọ ọ̀rọ̀ sọ. Bọ́rọ̀ bá dojú kókó Nàìjíríà wọn á ní kàn pé Professor Wọlé Ṣóyínká wá. Tí Wọlé Ṣóyínká bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú 5 solution ó yájú. Ẹ lọ pé Babátúndé Rájí Fáṣọlá, tọ́rọ̀ bá ta kókó tó díjú lórílẹ̀‐èdè Nàìjíríà yóò yànnà náà fún yín. Ẹ lọ pé Professor Yẹmí Ọ̀ṣínbàjò yóò yànnà náà fún yín. Ẹ pé Ọọ̀ni tilé Ifẹ̀ yóò yànnà náà fún yín, yóò mú solution jáde. Mi rí ibi tí Aláàfin ti jẹ́ solution sílẹ̀ Káàárọ̀ Oòjíire. Bẹ́ẹ̀ bá fẹ́ ká máa jà lójoojúmọ́ orí ọ̀fẹ́ àtàǹfààní wà fún wa láti máa jà kí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ kí wọ́n má bínú, wọ́n máa ń gbórúkọ wọn tí ń jàn níta. Because kì í ṣe àwọn gbogbo àwọn nǹkan ìṣe nǹkan tó Ọọ̀ni nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n kọ́ Ọọ̀ni ó dijú kán dẹ̀ dití sí kán má gbọ́ kí wọ́n forí social media ẹlẹ́kọ́ máa flow. Because táwọn ilé bá sọ pé àwọn ò ní gbọ́, èmi náà sọ fún wọn wípé kànrán jágbọ́n lè fojú jágbá ní kì í sokun àgbá, fọ́sẹ̀ wẹ́ lè fojú jọ kọ̀ǹkọ̀ ní kì í ṣe kọ̀ǹkọ̀. Bó ti wù kájọ òyìnbó jọ rírò tó kò lè sọdẹ ẹranko. Gbogbo ìrìn àjò yìí ṣe ìrìn àjò tí wọ́n máa rìn, kì í dẹ́ ṣe ìrìn àjò tẹ́nìkan ti lè pè mí lẹ́yìn bá sọ̀rọ̀ mọ́. Mo ti ta iyì fẹ́ni tó lò wọ́n ra yìí lọ́ọ̀ mi, bó ti ẹ̀ jẹ́ pé n kò gbowó yìí, ṣùgbọ́n mo ti ta yìí fún wọn, mo ti wá gba yìí mi padà. Because nígbà tó máa ń ro èlé lórí social media tí wọn ò lè perú àwọn ọmọ yìí sí kọ̀rọ̀. Ní tí mo gbọ́ tán ní man tó pè mí yẹn sọ ni pé gbogbo wọn ló ń ti bá sọ̀rọ̀, majority wọn ò tiẹ̀ píìkì kọ́ ló mọ́ débi tí ó rí pàdé àlàáfíà ṣe, so why holding my hands? Káwọn ilé ọmọ buẹnu àtẹ́lu ìran baba ńlá baba tèmi kí wọ́n máa tàbùkù àpèrè Oòduà, kí wọ́n máa yẹ̀yẹ́ olórí aládé ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. It is not acceptable, can never be acceptable. So ìtọ́ bá tọ̀rọ̀ bá di pọ́n kan jẹ chíkì kan yẹn pa agbádá ní wọ́n máa rántí abọ́ rẹ̀ kan ẹlẹ́wù funfun kan tí ń bẹ lórí líletò kan nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rẹ́ Àbókí. mo ní kéèsì tí ń ṣẹlẹ̀ ní Kwara State pẹ̀lú ìjọba Kwara State pẹ̀lú Emirate, ó ti yé ìjọba Kwara State ò déédéé dúró láì mọ̀ sí ní abẹ́ àṣẹ olùdarí Sùlítọ́ọ̀nù ilẹ̀ Sókótó ń bẹ̀. Kéèsì tó wà nílẹ̀ yìí, kéèsì tó yẹ kí Ọọ̀ni, Sùlítọ́ọ̀nù ilẹ̀ Sókótó àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yanjú ni. Ẹ já bèrè lọ́wọ́ òpònú ọmọ tí ń sọ̀rọ̀ yìí àti ìran baba ńlá kú babẹ̀ wípé kéèsì wo ló wà ní Kwara State náà? Because as far as I'm concerned, kò sẹ́ni tí ń jíròrò pé wọ́n fẹ́ ti Emirate kankan ṣubú.
kò sí nǹkan tí gọ́fìnà fẹ́ bá Emir Ìlọrin fà. Kéèsì tó wà ní Kwara State ní kéèsì ìjínigbé, kéèsì ìfẹ̀míṣòfò, bíbèrè ransom, sísọ̀lú sínú dààmúdààbò, sísàkí odidi ìlú kéèyàn kẹ́kọ́ má sí mẹ́ẹ̀kí gbogbo olùwọ́ dáhóró. Kéèsì ń ṣẹlẹ̀ ní Kwara àti Ìlọrin nìyẹn. Kò sẹ́ni tó lè change Emirates, kò sẹ́ni tó lè fọ́ọ̀lù Emirates, ó ti bọ́. And ọ̀dẹ̀ tó wá ń sọ̀rọ̀ yìí sí ọ̀mọ̀ wípé abẹ́ Sultan ní Emir Ìlọrin wà ní. So wá ní kí Sultan àtọ̀ ní kí wọ́n wá dá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ bi Emirates lulẹ̀. Oyè ò yá àwọn ọmọ yìí, làákàyè wọn ò kún tó, torí pé wọn ò lẹ́kọ̀ọ́ tó yè kooro. ń bọ̀ yẹ pé wọn ò ní ju pélé ń já lọ, wọn ò ní ju pélé ń já lọ tí wọ́n máa fi mú fún ajé sokùn náà, tí wọ́n máa fi fagbó káàkiri. Wọn ò ní ju pélé ń já lọ tí wọ́n máa fi darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn káàkiri lẹ̀. Òye kí wàá lẹ ní kó yé wọn. Òun náà kàn rí pé wọ́n ń sọ̀rọ̀ Aláàfin ni, kò náà sì fẹ́ bá wọn dá sí. kò sí Aláàfin ọ̀dẹ̀ kọ́ ó ti ń bẹ lábẹ́ òṣèlú. Aláàfin ilé tẹ́ fẹ́ mú sọ́wọ́ sí lélẹ̀ ní owó sọ lóṣèlú. Aláàfin ìsolóṣèlú nìkan kọ́ kí Aláàfin olóye ni, Aláàfin ò mọ nǹkan kan. Tẹ bá fẹ́ ká bá yín pe Aláàfin wálẹ̀ pàápàá, á bá yín dúró ẹ̀ wálẹ̀ pàápàá. Aláàfin olóye kankan ni. Kódà a tún ti ń rò lọ́kàn kan gan pé Aláàfin ọ̀wọ́ ti Aláàfin. Nínú gbogbo àwọn ọba nínú bí Nàìjíríà ti tóbi tó yìí, Sultan ni ọ̀gá, Ọọ̀ni ni igbákejì according to oyè tí wọ́n jẹ Lásù Rock lọ́dọ̀ president. Ẹja sọ fúnpọ̀ nù pé kò sọ́gà kò sọmọ sẹ́nu Ọọ̀ni àti Sultan. And as far as I'm concerned, pẹ̀lú ojú ìwòye mi bí wọ́n ṣe tó rèé, co-chairman ńlá àwọn méjèèjì fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní Nàìjíríà. Bọ́bá Jáwúsá Fúlàní ló jẹ́ president, Sultan ni máa ń wà lẹ́gbẹ̀ẹ́ president. Bóyá lọ́wọ́ ọ̀tún Ọọ̀ni ó wà lọ́wọ́ àlàáfíà. Tó bá jẹ́ pé ibi tí president ó ti jókòó, tí vice president ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Sultan ni ó kọ́kọ́ jókòó ti president, Ọọ̀ni ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n lónìí tó jẹ́ pé ọmọ Yorùbá ní bẹ́ńbẹ́, tí Bọ́lá Ahmed Tinubu ń bẹ́ńbẹ́, tí Bọ́lá Tinubu bá jókòó, tí deputy ẹ̀ tí gbákejì ẹ̀ jókòó báyìí, Ọọ̀ni ní next person tó máa jókòó sọ́wọ́ ọ̀tún tàbọ̀ wà àlàáfíà rẹ̀, lẹ́yìn ẹni Sultan tó máa jókòó. Ó túmọ̀ sí pé wọ́n mọ bí wọ́n ṣe ń rotate láàrin ara wọn, dẹ̀ mọ bọ́n ṣe ń gbà fúnra wọn láàrin ara wọn. Àwọn náà mọ bọ́n ṣe ń ṣe ààfin ara wọn. Káti ẹ̀ wá sọ pé Sultan ni àkọ́kọ́, Ọọ̀ni ní kejì, ó tó náà á ń bọ̀sibọ́sì kò rí bẹ́ẹ̀. Àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ o, Ọọ̀ni ní ṣojú gbogbo ilẹ̀ Yorùbá ní Lásù Rock, Sultan ilẹ̀ Sókótó ní ṣojú gbogbo nọ́ọ̀tì Lásù Rock. Ok, ti Yíbò náà ńkọ́? Má bínú, Ọọ̀ni ò ṣojú gbogbo ilẹ̀ Yorùbá ní Lásù Rock o. Ọọ̀ni ń ṣojú gbogbo ilẹ̀ Káàárọ̀ Òjíire, Ọọ̀ni ń ṣojú gbogbo South, Ọọ̀ni ń ṣojú gbogbo Nàìjíríà, Ọọ̀ni àti Sultan ń ṣojú gbogbo Nàìjíríà ní national lọ́dọ̀ ààrẹ. Ń ṣe pé Sultan ń ṣojú North, Ọọ̀ni ń ṣojú South, àkọ́kọ́ nìyẹn. Sultan ń ṣojú North, Ọọ̀ni ń ṣojú South, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nípa àwọn méjèèjì jọ ṣojú Nàìjíríà. Ń tó bá ṣẹlẹ̀ ní Nàìjíríà generally àwọn méjèèjì náà máa pè sínú ìpàdé. Bí wọn ò bá wá fẹ́ sanwó lọ tán fẹ́ mú àwọn subordinate dání, wọ́n wá wo ọba tó wà lóyà sí wọn, wọ́n dẹ̀ mọ́ dání. Ṣùgbọ́n torí pálàfin ọ̀fẹ́ ṣe gbákejì, ó possible kó mọ̀ lè tẹ̀lé wọn lọ. Àti ẹnìkan sójú àtẹnìkan sójú, àwọn méjèèjì sáà ni wọ́n jẹ oyè lọ́dọ̀ president Lásù Rock. Ìjọba tí wọ́n sì ń lò ní Kwara State yẹn, ìjọba yẹn ń bẹ ní abẹ́ agbára àṣẹ olùdarí Sultan ilẹ̀ Sókótó ni. Ó ti yé tó yẹ pé Sultan ilẹ̀ Sókótó, Ọọ̀ni Ilé-Ifẹ̀, president tábà wọ́n jọ wà ní. Kí ló dé táwọn méjèèjì ò lè yanjú tí ń ṣẹlẹ̀ nílọrin láàrin ara wọn? Àwọn méjèèjì dákẹ́, wọ́n wá mú Aláàfin, wọ́n ti Aláàfin sínú kéèsì Ìlọrin. Ẹjá bèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni òpònú yìí pé ta ló rán Aláàfin iṣẹ́? Ta ló rán gún Aláàfin iṣẹ́? Àkọ́kọ́ sí Ọọ̀ni jókòó, Sultan jókòó, wọ́n wá ní tó ẹ̀ń tá a fẹ́ rán lọ sí Ìlọrin báyìí o, òun náà ni Aláàfin Abímbọ́lá Akeem Ọwọ́adé wá rè sojú wa nílọrin. Sáwọn wọn rán lọ Jẹ́bà ni àbáwọn wọn rán lọ Ṣàwá, àbáwọn ní kó lọ dá sọ̀rọ̀ tí ọ̀kan? Ṣé wọ́n rán Aláàfin lọ ni? Òkú ṣe wá papọ̀ mọ́yàwó. Láti sọ pé èwo ni ká fìyànjú ìyàwó òdì kó mọ̀ lọ́gbàjì rẹ̀, kó kàn ṣàṣẹ kẹ̀kẹ́ ká sọ funfun sọ́run kí wọ́n máa sọ pé níbi tí ojúmọ́ ti mọ́ wá owó lójú fẹ́.
kẹ́ máa wá parọ́ fúnra yín ọ̀rọ̀ délẹ̀ kí ni ojúṣe. kẹ́ máa wá parọ́ fúnra yín ẹ ti rí i pé lè sọmọ Yorùbá gidi Fúlàní ni ọ́ mo gbàgbé láti lo fídíò ẹ̀ gan sàn-án ni Fúlàní ni ọ́ káwọn èèyàn rí ọ pé Fúlàní ni ọ́ torí pé wọ́n lọ́mọ ìrankíran. Ọọ̀ni gẹ́gẹ́ bíi pé òun ni olórí gbogbo ọba ilẹ̀ káàró-o-jíire ilẹ̀ Yorùbá Lásù Ọ̀rọ̀ lóyè tí wọ́n fi jẹ ní oyè tí wọ́n fi jẹ nínú ẹgbẹ́ òṣèlú tó yẹ sí pé ìwà àti ọba Sókótó tó jẹ́ tọ́jú gbàkejì fún bọ́ọ̀sì ní gbàkejì ẹni ẹjọ́ wà ní lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì kí ló mú ilé ẹ̀ ní yanjú kéèsì Kwara State tó yẹ sí pé ẹni tẹ́ ẹ̀ fún lóyè kankan ẹ̀ fún nípò kankan ifo ẹ ti bá a sọ̀tẹ̀ ẹ ti bá a sọ̀tà ẹ ṣèkétẹ̀ níbi pé Ọ̀yọ́ State gan ẹ ti já sẹ́yìn pẹ̀lú agbára òṣèlú yín ẹni ìyẹn ẹ wá tì sí ẹ ti wá ti ẹni ìyẹn sí lásán ẹ. àwọn ọ̀jọ̀gbọ́n lórí social media wọ́n á ní ìyá ọmọdé yìí dànù torí pé ọmọ òlóǹbàwí lọmọ fi rà tó ṣèdè ẹgbọ́n nǹkan tí ń sọ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wá kàn ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wá kàn ìpínlẹ̀ Sókótó Ọ̀yọ́ nípínlẹ̀ ọ́n ní ètò tán fi ń ṣèjọba tiwọn àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ dẹ̀ ní àwọn ọmọ fẹ́ máa rotate ni Aláàfin àná ló ṣe kàn yìí kó tó di pa àwọn káńsù rẹ̀ àwọn ọ̀dẹ̀ lè bẹ̀rẹ̀ lórí ẹni tó ṣe kàn yìí ó ti ṣe sáà tí ẹnu kọ́ bẹ̀rẹ̀ látòrí Olúbàdàn lẹ́yìn Olúbàdàn kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ṣe bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bá ṣe tán k'Aláàfin ó ṣe ẹni tí ó bá wá tẹ́ lọ́rùn kọ́ mọ́ wulẹ̀ wá pàdé mọ́ so bó dẹ̀ ṣe wà nu bí ó dẹ̀ ṣe wà nu kò dẹ̀ sẹ́ni tó lè yí padà ẹ bá sunkún látòní dọ̀la bí ó ṣe wà náà ni. tí ẹni yẹn sí lásán o lẹ́yìn ìgbà tí ẹ ti ẹni yẹn sí tẹnìyàn ọkọ òkè iṣẹ́ tí yìí ò lè ṣe ẹni yẹn dúró nídòó pé ẹ jẹ́ kí n lọ ṣe ó ti wá ṣe ẹ títí wá ní okun lọ́wọ́ ẹ ti wá sọ̀tẹ̀ wàhálà tí wọ́n fẹ́ wọn báláàfin fà ní ìsìn ká ní báláàfin ṣe dúró nídòó pé òkè ọba jẹba má wọrí gbogbo Yorùbá wà pẹ̀lú ẹ. Aláàfin ó ṣe lọ sọ fọba jẹba pé gbogbo Yorùbá wà lẹ́yìn rẹ̀ ńgbà tí gbogbo Yorùbá ò sí lẹ́yìn Aláàfin gangan ṣe bẹ́ẹ̀gùn tó bá lẹ́ni lẹ́yìn ní jìjà gboro àbẹ́gùn tí ó bá lẹ́ni lẹ́yìn tó jó nìkan ṣe yọ́ ọmọ jìjà gboro wọn ò lù pa ṣùgbọ́n eégún tó lẹ́ni lẹ́yìn táwọn kan ti kàdá sábí aṣọ táwọn kan fi kù wọ́n sábí aṣọ tó jẹ́ pé àwọn alákàrà bá ń bẹ́ ń bẹ̀ táwọn tó nígbàdí pọ̀ lọ rẹpẹtẹ bó bá dájà gboro lè kí ọjà wọ́n sọ sáàrin ni àwọn tó kù ní ọmọ nà yẹn lọ. akíkanjú kan ò lè dá dógun sẹ́bí ọ̀bá sá látìlẹ́yìn fún ijó àjùmọ̀jó ní gbayì kíkọ́ ni ijó ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀ Aláàfin ló sọ pé òun fẹ́ dá nìkànjó jó òun káwo pàǹlà ságísà ìsàìsàì ní ọmọ ijó ijó ẹlẹ́yà ni jíjó ìyá káwo pàǹlà ságísà ìsàìsàì jíjó ìyá káwo bó ṣe máa rí nù. so anybody ọ̀ràn igun Aláàfin ṣe o bọ́yá ẹ̀yin lẹ wá rán Aláàfin ṣe ẹ̀yin tẹ́ ránṣẹ́ náà ní kẹ́ ẹ support ẹ̀ ìran Yorùbá kankan ọ̀ràn Aláàfin ṣe kankan bíi ti wù kó mọ̀ gbogbo káàró-o-jíire ọ̀ràn Aláàfin ṣe because we don't even see the Aláàfin débi tá a rán níṣẹ́. Bíbélì ní òun wá gbéraga lókè rere òun júbà onírẹ̀lẹ̀ ẹnìkan ní gbéraga ẹnìkan nírẹ̀lẹ̀ mẹ́mọ́ túmọ̀ eléyìí tó kù sọ́kàn ara yín so kò sẹ́ni tó ránṣẹ́ o. wàá tó ṣẹ́kù kọ́ wá sọ̀pọ̀tì Aláàfin ó ti yé tí agbára àwọn Emir ti Ìlọrin àwọn Emirate ti Ìlọrin tí agbára wọn pọ̀ lórí kéèsì tó báyìí agbára wọn ò lè pọ̀ bọ́tà sí pé àwa tá a pera lọ́mọ Yorùbá gẹ́gẹ́gẹ́gẹ́ náà a sọ̀pọ̀tì ẹni tó lọ sójú Yorùbá níbẹ̀. ṣégbà tí Aláàfin ń lọ sọ ní gbogbo ọmọ Yorùbá o ibi iṣẹ́ tẹ́ rán mi mọ́ ń lọ jẹ́ o ńgbà tó sì fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ ó níbẹ̀ bá ní nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ pè mí wọ́n wàá fi jókòó yẹ yín sí kò sọ páwọ̀ ọba alẹ́ káàró-o-jíire wàá fi jókòó yẹ yín sí ó ní wọ́n wàá fi jókòó yẹ yín sí ó túmọ̀ sí pé oníntaná wẹ́bí oníntaná wòde ó ní òrí bi lọ baálé ilé tó dilẹ̀ tí di kọ̀ǹkọ̀sọ̀ àwáṣẹ́mọ̀ṣe tí sán fùrọ̀ lóògùn so bóyá ọba yí ọ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá rẹ àtàwọn bàbá ńlá bàbá rẹ. àwọn Ọ̀yọ́ àtàwọn olólùfẹ́ Aláàfin nìkan ló dúró ta Aláàfin gbogbo ẹni tó ṣẹ́kù ọlọ́tẹ̀ nìyí. no òye Yorùbá ò yí ọ dáadáa ni mo bá fẹ́ dárúkọ mo bá sọ pé Ọ̀yọ́ ò ní ọ wọn á ní Ọ̀yọ́ ló wà o Ọ̀yọ́ ò ní o àwọn Ọ̀yọ́ àtàwọn olólùfẹ́ Aláàfin nìkan ló tẹ̀lé Aláàfin now you are not talking Aláàfin ti mú poro tiẹ̀ òun jà ságbọ̀ ọba ó sì ti yan àwọn tí ọmọ bá rìn tí ọmọ bá ṣọ̀rẹ́ so ẹni tó ibi ọba bá gbámọ̀ládé náà ló jòdè níbi èyàn bá gbámọ̀ládé ni ó ibi ọba gbámọ̀ládé ni ó jòdè
eégún kan wọ́n máa ń kọ bẹ́ẹ̀ fún. nígbà tí wọ́n bá ń hámọ̀là yóò hà dáhùn ojúlé kan gbà tí ọba wa gbowó ọdún yóò máa lùlù káàkiri agboolé àwọn tó kó yìí sọ fún pé àríọ́ o nígbà tó ń pín àmàlà sóò pín débí ò lè gbowó ọdún lọ́dọ̀ wa bí ọgbà àmàlà dé ni ọ̀dájú rẹ̀ dúró dé o dé dúró sí o. ọlọ́tẹ̀ nìyí tí orúkọ aláàfin aláàfin fi lọ orúkọ gbogbo ilẹ̀ Yorùbá ni. ọ̀dẹ̀ ni ọ̀nì orúkọ aláàfin aláàfin fi lọ kì í sorúkọ gbogbo ilẹ̀ Yorùbá orúkọ Ọ̀yọ́ láláàfin fi lọ kọlọ́pẹ̀ lórúkọ Ìbàdàn kọlọ́pẹ̀ lórúkọ Ìjẹ̀bú kọlọ́pẹ̀ lórúkọ Ìjẹ̀ṣà kọlọ́pẹ̀ lórúkọ Òṣogbo kọlọ́pẹ̀ lórúkọ Ẹdẹ kọlọ́pẹ̀ lórúkọ Ọ̀fẹ̀ kọlọ́pẹ̀ lórúkọ Oǹdó kọlọ́pẹ̀ lórúkọ Àkúrẹ́ kọlọ́pẹ̀ lórúkọ Ọ̀wọ̀ kọlọ́pẹ̀ lórúkọ Àkókó kọlọ́pẹ̀ lórúkọ Ẹ̀gbá kọlọ́pẹ̀ lórúkọ Èkó kọlọ́pẹ̀ lórúkọ Ọ̀yọ́. ok kásẹ̀ ní aláàfin ṣe lọ sọ́ọ̀nì yín lọ ọ̀nìyàn tó ní àṣẹ láti bá Sultan ilẹ̀ Sókótó sọ̀rọ̀ níwájú pírẹsidẹ́ǹtì iṣẹ́ kí làwọn ṣe lórí kéèsì aláàfin wọn ò forí ẹ̀ fagbọ̀n ni olóṣèlú ni gbogbo wọn mọ tí wọ́n. ọ̀dẹ̀ lọ́mọ yín báláàfin bá fẹ́ forí ara ẹ̀ fagbọ̀n kó fi fọ́ ẹni tán bá sì fagbọ̀n lórí ẹ̀ kò ní láǹfààní àti jẹ́ ń bẹ̀. so bí ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ ọ̀bá lè gbìyànjú láti sọ fún àwọn ọmọ kéékèèké pé n tí wọ́n ṣe lórí ìtàkùn ayélujára yọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ well pápápá ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàfihàn àwọn fọ́tò Ọọ̀ni níbi ìgbádélé lórí ẹlẹ́rìn ẹ̀rín ilé pápápá ẹ jẹ́ jásáré wò yẹn. náà ìgbà tó Ọọ̀ni débẹ̀ lélẹ́yìí jẹgbẹ́nì bí àti àkún ọba ńlá ọba tí gbàdọ̀bálẹ̀ ọba náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ṣe dáadáa ń bẹ̀ ẹ rí bí wọ́n ṣe gbé adélé ìgbà tó Ọọ̀ni débẹ̀ náà lélẹ́yìí nígbà tó ń fẹ́ gbé adélé ẹlẹ́rìn ẹ̀rín lé bọ́n ṣe gbádélé ẹlẹ́rìn ẹ̀rín lé lórí lé gbogbo àwọn tí ń bẹ ń bè orí ọba kò sẹ́ni tí ó rí orí ọba ìyàwó ọba gan láǹfààní àti orí ọba wọ́n ti gbádélé lórí tán nìsín ẹ rí i pé tìlù ti fọn tẹ̀yẹ ní kábíyèsí ẹlẹ́rìn àti Ọọ̀ni tí Ilé Ifẹ̀ àwọn náà lélẹ́yìí o ṣé kò yẹ̀yàn báwọn ṣé ọ̀yàn báwọn ó yẹ̀yàn bẹ́ẹ̀ kẹ́ ọba Jímọ̀ Adébọ̀wálé Adésóyè Adétọ̀nà 1 ẹlẹ́rìn ẹ̀rín lè tuntun adéọ̀pẹ́ lórí o bàtọ́pẹ́ lẹ́sẹ̀ o ẹ̀sìn ọba ó jẹku pẹ́ àwọn olórí ó ṣiṣẹ́ ìbípẹ́ ìlùkẹ̀rẹ́ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yóò jẹ́ dọ́kínní kẹ́ pẹ́ bí ewé àgbẹ̀ kábíyèsí kẹ́ tọ́ bí ewé atọ́ kẹ́ gbó bí olúgbógbó ti gbó kẹ́ gbó bí olúgbòǹgbò ti gbò kẹ́ gbó bí àwọn àgbà kan sẹ́ńgbó títí fọmọ owó sóńdè sọ́rùn tọmọ owó ọ̀hún ajẹ́ títọ́ jẹ́ dọ́kínní bẹ́ẹ̀ bá lu gbọdún lórí àpèrè àwọn baba ńlá yín ènì ni akẹ́ndọ̀rọ̀ Awíkonko àjàó ara Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bá a wí tòní tọ́lá kẹ́ni mọ́ni òní torí ẹ̀kọ́ jáwọ́ ṣùgbọ́n ìwà rẹ̀fà mẹ́fà ń gbé ọ lóòní rìn bó ṣe kí wọ́n rù ọ́ lérí ẹni tí ń pè ọ́ dákẹ́ bọ́ bá lọ́ọ́ ń gbàgbọ́ ya etí rẹ̀ ọkàn dì ní ẹ̀ tí ì mọ mẹ̀mẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àjọ ńnà tán bí owó ni ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV bákan náà ni kẹ́ subscribe pẹ̀lú sí YouTube channel mi Awíkonko television ẹni nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ subscribe sí YouTube channel mi Onídèmọdè TV bí tẹ́ ẹ ti máa wo Onídèmọdè game show àti Ojú Òṣùpá fún ìgbélárugẹ èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè ni ó wà very very entertaining and educative. bákan náà ni ti ìforúkọsílẹ̀ ti ń lọ lórí ti Yorùbá coaching ẹ̀kọ́ èdè Yorùbá fún ẹ̀yin tẹ́ wà lókè òkun fáwọn ọmọ ẹ̀yin tẹ́ wà lókè òkun òkè òkun lẹ́bí wọn sí wọn láǹfààní àti gbọ́ Yorùbá ẹ̀dẹ̀fẹ́ kan máa sọ Yorùbá kan máa gbọ́ Yorùbá ẹ jẹ́ kí wọ́n darapọ̀ pẹ̀lú Awíkonko TV. Gẹ́gẹ́ mo sọ mo ní Amẹ́ríkà Canada ńlá máa kó papọ̀ a máa kó UK pẹ̀lú àwọn European countries tó kù tí a kó wọn bára mu ńlá máa kó papọ̀ oṣù karùn-ún la máa bẹ̀rẹ̀ o gbogbo àwọn tó fẹ́ fi orúkọ sílẹ̀ tàbí tí wọ́n fẹ́ fowókọ ọmọ wọn sílẹ̀ láti ìgbà yìí tí mo sọ pé May la bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wò dáadáa rí i pé a ti súnmọ́ May o kò ní pẹ́ bẹ̀rẹ̀ o mo sì nígbàgbọ́ wípé lágbára Ọlọ́run jẹ́rìí ààrẹ àwọn ọmọ yín ò ní gbàgbé èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè ẹ̀yin náà mọ̀ pé mo ní tí mo fẹ́ tà lọ́pọlọ mo sì ní tí mo lè tà lọ́pọlọ fáwọn ọmọ yín lórí ẹ̀kọ́ èdè àti àṣà káàrọ̀ òjìrè bí. ẹ like follow page mi lẹ́ẹ̀kan sí Awíkonko television ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234
904-851-9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì bí ò ní wọ́ mi o, orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì ò ní dàrú.